ó dàbí pé àlùbáràkì ti ń sinmi o, ó dàbí pé ọdẹ orí ti ń yọ àlùbáràkì lẹ́nu. èmi gangan mo sọ bẹ́ẹ̀ pé mo lè jí òkú, bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló fún mi ní agbára bẹ́ẹ̀ àti àṣẹ bẹ́ẹ̀. ẹ wá nǹkan ṣe sí ẹ̀yin mùsùlùmí kó má jẹ́ pé a máa sọ pé ìkànnì àwọn àáfàá mùsùlùmí wèrè ni. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni ẹ já sí lórí ìkànnì wa. Ẹ máa bá wa subscribe, ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa, ẹ máa bá wa like, ẹ máa bá wa comment, kẹ́sì máa bá wa share link wa. Lágbára Ọlọ́run bá owó tí ẹ fi ń ra dátà kò ní tán lọ́wọ́ yín, àmín. Ẹ̀yin mùsùlùmí, mo tún dé. Mi ò dé sọ́dọ̀ yín lórí nǹkan méjì bí kì í ṣe lórí àlùbáràkì ọlọ́pàá mẹ́ta yìí. Ṣé mọ̀ pé lọ́jọ́ yẹn mo sọ fún yín pé tábáníkàwò dáadáa ọ̀rọ̀ àlùbáràkì ó fẹ́ dàbí pé bóyá nǹkan kan míì ti wà níbẹ̀, bóyá òun náà ti lọ ó ti lọ pe àǹjọ̀nú tí àǹjọ̀nú ti fẹ́ yín sí lórí. Nítorí pé ní ọjọ́ kìíní àná nígbà tí àwọn RMQK tí wọ́n jáde tí wọ́n sọ pé àwọn lè jí òkú Mohbad, àwọn lè jí òkú Sheikh Adam. tó bá fẹ́ mọkú tó pa Mohbad sẹ́ tí ó bá dá wọn lójú àwọn ẹ̀mí Ọlọ́run á sọ ikú tó pa Mohbad. Tó bá wá jẹ́ pé Mohbad gangan náà fẹ́ rí hábà á pé Mohbad jáde. Ọlọ́run kọ́ ló ń dá wa, àwọn ẹ̀mí náà ń dá wa. Gbogbo wa bẹ̀rẹ̀ sí ní pariwo kinní kan ní nǹkan kan. Ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára a rí fọ́nrán kan tí ó sọ yìí pé òun lè jí òkú. èmi gangan mo sọ bẹ́ẹ̀ pé mo lè jí òkú, bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló fún mi ní agbára bẹ́ẹ̀ àti àṣẹ bẹ́ẹ̀. Kódà òun jọba lórí gbogbo àwọn màláìkà. ó tún fi mí jọba lórí àwọn màláìkà kìí sórí èèyàn nìkan o. ó wá ní ikú ò gbọ́dọ̀ lọ pààyàn kan kó má sọ fóun, torí pé ikú tó bá fẹ́ lọ pààyàn Ọlọ́run máa sọ pé tó bá fẹ́ lọ pààyàn o gbọ́dọ̀ kọ́kọ́ ya ilé àlùbáràkì láti lọ sọ fún pé mo fẹ́ padà gbájá. Tó bá sọ fún ẹ pé kó o pa òun ni kó o pa, tó bá ní kó o má pa kó o má pa. màláìkà kú, àsàrà ìlú ti ń pààyàn. ó ń lọ níjọ́ kan ó wá ń kọjá lọ ó sì wá sí ọ̀dọ̀ mi àlùbáràkì ọlọ́pàá mẹ́ta torí Ọlọ́run ti fi mí jọba. ó tún fi mí jọba lórí àwọn màláìkà kìí sórí èèyàn nìkan o. àwọn láàyè ìwà ló ń pa ẹnìkan, àsàrà ìlú ni ó fẹ́ lọ pa ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa. ó wà ní òun ò lè máa kọjá lọ nílé ọba kó wọn mọ ya torí Ọlọ́run gẹ́ ti pa òun láṣẹ pé òun ọbọ lọmọ ya ọ̀dọ̀ mi o. kóun tó lọ ṣiṣẹ́ tí Ọlọ́run rẹ̀hùn yẹn òun bọ̀ lọ kọ́kọ́ yọ̀dọ̀ mi náà kóun béèrè lọ́wọ́ mi gẹ́gẹ́ bí aláṣẹ. wọ́n á ní ẹni tó fẹ́ pa yìí ń jẹ́ ọmọ lóòótọ́ pé ikú ti dé o, àmọ́ àsìkò rẹ̀ tí ì tó toró ní àwọn kẹ̀kẹ́ tó fẹ́ ṣe tó bá yanjú rẹ̀ tán ìwọ kú wàá padà wá, àmọ́ lọ sọ fún Ọlọ́run tó bá ti tásìkò èmi gangan ní pè ọ́. ó tún wá sọ yìí pé tí ènìyàn bá kú ibi tí mò ń bọ̀rọ̀ lọ gangan nìyẹn, pé tí ènìyàn bá kú òun lè jí àlùbáràkì ó lè jí onóhùn lè jí àmúlà a jẹ́ pé bóyá òun náà ti lọ join ní ẹgbẹ́ RMQK nìyẹn, torí àwọn RMQK lọ sọ pé àwọn lè jí òkú. Bóyá àlùbáràkì ọlọ́pàá mẹ́ta náà ó ti wà nù ẹgbẹ́ RMQK tó lè jí òkú tọ́wọ́n náà fi àǹjọ̀nù jí òkú. tó bá fẹ́ mọkú tó pa Mohbad sẹ́ tí ó bá dá wọn lójú àwọn ẹ̀mí Ọlọ́run á sọ ikú tó pa Mohbad. Tó bá wá jẹ́ pé Mohbad gangan náà fẹ́ rí hábà á pé Mohbad jáde. àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ pọ̀. Ó ní ọ̀pá tó wà ní ọwọ́ òun yìí Ọlọ́run ló fún òun láti lè máa fi dára, torí pé òun jọba lórí gbogbo màláìkà àti lórí ikú náà òun jọba lórí gbogbo àwọn wòlíì, lórí gbogbo àwọn ànábì pàápàá títí kan ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní òun jọba lórí ẹ̀. Ṣé wàá rí nǹkan tí mo torí ẹ̀ jáde sọ̀rọ̀ yìí ni pé lórí ẹ̀yin mùsùlùmí àti lórí ẹ̀yin ẹbí àlùbáràkì ọlọ́pàá mẹ́ta yìí, nǹkan tẹ́ bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ jẹ́ ká tètè wá ṣe. Tó bá jẹ́ pé ó bá gba ká ṣe donation fún sọ fún wa ká gba donation fún, torí pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ kúrò ní ojú lásán báyìí. Ó ti ń dàbí pé wọ́n ti ń yín sí ọ̀rọ̀ àlùbáràkì ọlọ́pàá mẹ́ta yìí. Gbogbo ẹ̀yin Ṣakí,
ọba Ṣakí ẹ jáde lórí ọ̀rọ̀ Àlùwáràkì. A ti gbọ́ pé ọmọ Ṣakí ni ọmọ Ṣakí ní Ọ̀yọ́ state, òun ni Àlùwáràkì. Ẹ jáde lórí ọ̀rọ̀ Àlùwáràkì o, ẹ̀yin ará Ṣakí, ọba Ṣakí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó dà pé Àlùwáràkì ti ń sinmi o, ó dà pé ọdẹ orí ti ń yọ Àlùwáràkì lẹ́nu. Gbogbo ẹ̀yin mùsùlùmí, kó má wà dàbí pé a kàn sọ̀rọ̀ yẹn látara kò sí ẹ̀rí tó fìdí rẹ̀ múlẹ̀. Ẹ wo fọ́nrán náà. Ìgbà tí ẹ ní pé ẹ lè jí òkú, ṣé ẹni tí ikú ẹ̀ bá kú ọ̀la ń kọ́, ṣe lè ní pé ó máa kú? náà ọlọ́run ní baraka yín jẹ́ ọlá ànábì wájú ọlọ́run. Ṣé ẹ rí òkú tí wọ́n sọ pé mo lè jí yẹn, tí mo sọ èmi gangan mo sọ bẹ́ẹ̀ pé mo lè jí òkú, bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló fún mi ní agbára bẹ́ẹ̀ àti àṣẹ bẹ́ẹ̀. Ṣé ẹ rí pọ̀pá tọ́lọ́run fún mi yìí, ọ̀pá tọ́lọ́run ní kí n mọ fi darí ayé, kí n mọ fi darí gbogbo nǹkan tó fẹ́ bàjẹ́ síbi tí ó ti dání. Ẹni tí ọjọ́ kú rẹ̀ tó bá kun ọ̀la, tèmi Àlùwáràkì bá mọ̀, tó bá ti àájẹ́ yẹn tó súnmọ́ mi tó jẹ́ yẹn tèmi, èmi Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta máa ń sún ọjọ́ kú rẹ̀ síwájú. Màláíkà kú, Àsàráìlù ti ń pààyàn, ó ń lọ níjọ́ kan, ó wá ń kọjá lọ, bó sì wá sí ọ̀dọ̀ mi Àlùwáràkì ọlọ́pàá mẹ́ta, torí ọlọ́run ti fi mí jọba, ó tún fi mí jọba lórí àwọn màláíkà, kìí sórí èèyàn nìkan o, àwọn láàyè. Ìwà ló ń pa ẹnìkan, Àsàráìlù ni ó fẹ́ lọ pa ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa. Ó wá ní òun ò lè máa kọjá lọ nílé ọba kó wọn mọ ya, torí ọlọ́run gẹ́ ti pa òun láṣẹ pé òun ọba ọlọ́mọ ya ọ̀dọ̀ mi o, kóun tó lọ ṣiṣẹ́ tí ọlọ́run rẹ̀hùn yẹn, òun bọ̀ lọ kọ́kọ́ yọ̀dọ̀ mi náà, kóun béèrè lọ́wọ́ mi gẹ́gẹ́ bí aláṣẹ. Wọ́n á ní ẹni tó fẹ́ pa yìí ń jẹ́ ọmọ lóòótọ́ pé ikú ti dé o, àmọ́ àsìkò rẹ̀ tí ì tó, torí ó ní àwọn nǹkan kan tó fẹ́ ṣe, tó bá yanjú rẹ̀ tán ìwọ kú wàá padà wá, àmọ́ lọ sọ fún ọlọ́run tó bá ti tásìkò èmi gangan ní pè ọ́. Ṣé ẹ ti gbọ́, ṣé ẹ ti rí, ẹ wá nǹkan ṣe sí ẹ̀yin mùsùlùmí, kó má jẹ́ pé a máa sọ pé ìkànnì àwọn àáfàá mùsùlùmí wèrè ni, ọlọ́dẹ orí ni. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn à ń kí ní àtàrọ̀ pé ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń bá wa wo fọ́nrán wa, ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ dá nìkan ṣe tiyín o. Ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.